Ẹ kú dédé wí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ̀yin ọkùnrin obìnrin tẹ́ bá ti jábàálé fún ẹ má máa fi wọ́n lẹ̀ kó pẹ́ jù kó ẹ tó dó wọn. Bẹ́ bá ti jábàálé nídìí obìnrin ó kéré jù ẹ máa dó wọn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ẹ dó wọn ẹ jẹ́ kí oko yín kó wà friendly, kó wà used to òbò wọn, kí òbò wọn náà kó wà friendly, kó wà used to òbò oko yín. Tí n bá rí bí ò kí ń sọ, ìgbẹ́ bá dó obìnrin tẹ disvirgin ẹ àbóbìnrin tó bú ẹ òfẹ tẹ wá ń dolẹ nǹkan lọ́sẹ̀ ìgbà tẹ bá máa padà lọ a máa sunkún ta mí ó ro mí ẹ̀yin dẹkẹrí ẹ ní mo gbọ́ tẹ fẹ́ dá sí ó ń ta mí ó ro mí tó dẹ̀ sọ fún yín a máa dùn ẹ̀yin ẹ máa wá máa ṣàánú wọn bó ṣe yẹ kẹ́ ẹ jì wọ́n kẹ́ ẹ dóòbò wọn bẹ́ẹ̀ ni pé ẹ ti ẹ sanwó orí wọn ẹ ní ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ọ̀tá lẹ máa lọ máa dó ẹ lọ máa dó àwọn ọmọ yẹn máa dó wọn nídùú aṣẹ́wó ìyàwó tó yẹ kẹ́ ẹ dó nídùú aṣẹ́wó ẹ nídò bẹ́ẹ̀ ìgbẹ bá disvirgin obìnrin tẹ́ ń dó wọn lọ́sẹ̀ kan tẹ́ ń dó wọn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kan òbò yẹn máa padé padà gbogbo ìgbà tẹ́ bá ti dó wọn báyìí náà máa sọ wípé ó ń ta wọn ń ro àwọn pàápàá ẹni tó bá ní endometriosis disorder gbogbo alamọ nǹkan tó ń jẹ́ endometriosis disorder tẹ́ pé tissue tó yẹ normally tó máa ń line ní uterus tó wá lọ dúró sí outside ẹ mọ̀ pé ó máa ń jẹ́ kí òbò dùn wọ́n gbogbo ìgbà tẹ́ bá ti ń dóró àwọn bá ṣe wọ́n máa ń ké ṣe lòbó máa ń ta wọ́n ìwọ wá gbọ́ ìwọ ọkùnrin tó bá fẹ́ dó obìnrin tó bò ń ta àbí wọ́n tó fi pò bò ń ta ẹ tó bá dú ẹ ó ní nǹkan tó ń pè ní temperature play yìí wọ́n ń ta nǹkan tí mo máa mú wá fún tí máa fi wọ̀nyí tẹ́ pé ẹ máa kìbọnú fridge àbí nú freezer wọ́n lè fi dó obìnrin wọ́n lè fi bá obìnrin ṣeré tó bá wá fẹ́ ṣe yẹn jọ nítorí Ọlọ́run temperature play pé obìnrin sọ fún ẹ wípé òbò ń tà òun fùrọ̀ ń tà òun it's no excuse láti do ọkùnrin tí ó bá ń do obìnrin tó bò bá ń ta o ò tí mọ̀ ń pa nǹkan tó ń pè ní temperature play ni ìwọ lọ try ẹ̀ tó bá ti fẹ́ do obìnrin tó fẹ́ gbádùn obìnrin tó fẹ́ kí obìnrin náà kó máa wo ìtẹ́ ọ̀run báyìí tó fẹ́ kí obìnrin náà kó máa lé ẹ káàkiri tó bá ti fẹ́ do tó bá jẹ́ pé o fẹ́ lá òbò ẹ ni ìwọ ṣáà rọra bá mi fi àìsí sẹ́nu kó bá mi lubricate òbò yẹn pẹ̀lú edible lubricant kó wá bá mi fi àìsẹ́nu kó wá máa lá òbò yẹn wàá rí wípé ó máa bí ẹ ṣe ìlérí tí ò ṣe rí nílé ayé kó wá máa bá mi lá òbò yẹn kó ẹ padà wá fún mi ní fìbà kó wá lá òbò yẹn tó bá ti wá la tán tó bá yẹ pé o ní kíní gíláàsì tí mò ń sọ fún ẹ yẹn tó ti fi sínú freezer tó wá kíbo òbò tó fi rìn dáadáa àbí kó fi ẹnu lá òbò yẹn dáadáa kó tó do kò ní sórí tó bá gbé ẹnu sí eat ẹnu ẹ àti ice tó fi sí ẹnu ó máa dàpọ̀ mọ́ orí òbò obìnrin yẹn gbogbo yẹn dẹ̀kẹ̀rẹ́ ó máa stimulate the neuroreceptors tó wà lábẹ́ skin eat tó wà lẹ́nu ẹ àti ice tó fi sẹ́nu tó fi ń lá òbò ó máa stimulate àwọn neuroreceptors tó wà ní abẹ́ skin gbogbo orí obìnrin yẹn gbogbo àlùmọ́ǹjìrì obìnrin yẹn ló máa tọ̀nà lẹ̀ báyìí gbogbo ojú ẹ̀ máa tọ̀nà lẹ̀ ni ó máa gbé ẹ mú báyìí tó máa ràn òdòdó bẹ́ni tó fẹ́ ní wárápá tó bá fi àìsí sẹ́nu tó ti lubricate òbò tó wá fi àìsí máa jẹ òbò ẹ̀ á ṣe báyìí bẹ́ni tó fẹ́ ní wárápá ó máa dùn báyìí ni bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹ òbò ẹ̀ gan bó bá jẹ́ pé o fẹ́ do ni ìwọ ṣáà bá mi bu lubricant sórí òbò ẹ̀ dáadáa kó wá fi àìsí yẹn máa fi ṣeré níbi nípò ẹ̀ kó fi ṣeré lórí òbò ẹ̀ kó kì bẹ́ni pé ó kì bọnú òbò ẹ̀ òbò ẹ̀ tútù sórí tútù yẹn àti heat tó wà nínú òbò yẹn á papọ̀ mọ́ra wọn tó bá fi okó sí báyìí á dàbí ìgbà tó sí gbẹ́rẹ́ sóko ni wọ́n máa bèrè pé ṣé o ti lo káyámátá sórí okó ẹ̀ àbí tó bá dẹ̀ jẹ́ pé ìwọ obìnrin náà ló fẹ́ mu okó tó ò fẹ́ kí ọkùnrin kó lọ mọ́ ìwọ ṣáà bá mi fi lubricant edible lubricant pa okó kó wá fi àìsí sẹ́nu kó wá fi mu okó ọkùnrin yẹn tó bá níyàwó nílé tẹ́lẹ̀ akọ̀yàwó ẹ̀ àfẹ́ kò ṣe pé ẹ lè gbé àìsí yẹn torí ẹlòmíì lè máa bèrè pé kí ló táwọn ò lè fi àìsí yẹn sí orí skin ṣé mo pé skin òbò obìnrin ó wà sensitive gan mo sọ fún yín pé 8,000 nerves ní idán ní bó ṣe kéré yẹn tẹ́ bá gbé àìsí ó ṣeé ṣe kó stick kí àìsí yẹn kó stick mọ́ flesh tó wà ńbẹ̀ but tẹ́ bá fi lubricant kẹ́ tó gbé àìsí ó dàbí ìgbà tí ẹ fi òróró sí orí abọ́ orí plastic tẹ́ wá domi sí ẹ rí pé omi yẹn ò ní lè dúró lórí òróró yẹn àbí òróró ni ò ní lè dúró lórí omi ó máa yọ bọ̀lọ̀bọ̀lọ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí tẹ́ bá ti bọ edible lubricant abẹ́ni lubricant tẹ́ bá fẹ́ gbẹnu sí ẹni bẹ́ẹ̀ni lubricant sójú òbò tẹ́ wá mú ice tẹ́ wá fi ṣeré lórí ẹ̀ tẹ́ fi ṣeré nínú ẹ̀ tẹ́ fi ṣeré lórí ẹ̀ kọ́lọ̀ wá bá yín ṣe
kó wá jẹ́ wípé ẹ tiẹ̀ lè mú ice pack ibi ice pack yẹn kẹrọra wé mọ́ aṣọ kọkó tutù kẹ wá ní kóbìnrin yẹn gbé ibi ìdí sókè kó gbé ìdí sókè kẹ wá fi síbi ibi tí oko máa ń kọ níbi ìkàlẹ̀ débi pé tẹ bá ń do a máa kọ ibi ojú òbò ẹ̀ ṣé mọ̀ pé tí wé àìsí ẹ máa ṣọ ẹni kó rọra jókòó lé a máa kọ ibi ojú òbò ẹ̀ sókè a máa kọ ibi ojú òbò ẹ̀ bá ṣe ń bo gbogbo ọ̀nà tí ó máa fi òbò gbọ́n àìsí yẹn bẹ ṣe ń do gbogbo ẹ̀ ní kẹ máa wá ṣe rí ooru tó máa jáde pẹ̀lú àìsí tó ń fi òbò pàdé nísàlẹ̀ yẹn obìnrin a máa ké yà láwù yà àyàsẹ̀ ni wàláì kò ní jẹ́ kó lọ gbogbo ẹ̀yin tí òbò máa ń ta yín tó bá ń do yín gbogbo ẹ̀yin tẹ́ lóko ńlá tí jẹ́ pé ẹ̀dẹ̀ kì í fẹ́ kí obìnrin yín fìlẹ̀ ẹ lọ máa dó wọn pẹ̀lú àìsí ẹ mú àìsí yẹn ẹ mú aṣọ tí ò le jù ẹ wé àìsí yẹn mọ́ ìbẹni tó ní kò ṣe dúrọ̀sì mi o ẹ mú aṣọ tí ò le jù báyìí kẹ wé àìsí yẹn mọ́ tẹ́ bá ti wé àìsí yẹn mọ́ ẹ kọ̀ra ní kó gbé ìdí sókè wẹ́pẹ́ fẹ́ do níwájú ní ẹni kó gbé ìdí sókè kẹ fi síbi ibi ìsàlẹ̀ kẹ́bẹ́ ni pé ẹ fẹ́ lo napkin fún ọmọ ẹ wá fi síbi ìsàlẹ̀ wá ní kó ra gbé ìdílé ẹ ní jẹ́ kí àìsí ẹ máa jẹ́ káṣọ yẹn pọ̀ díẹ̀ kí ó kàn ra máa fìlì àìsí yẹn bẹ́ẹ̀ bá ṣe ń do kó máa kí ìdọ̀ ẹ̀ ibi ojú òbò ẹ máa kan àìsí yẹn tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá padà wá fún mi lówó ẹ sọ pé Yínká kọ́ lórúkọ mi gbogbo ẹ̀yin tí òbò máa ń ta tó bá ń do yín gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ní endometriosis disorder tẹ́ pé máa ń jẹ́ kí inú dùn yín tó bá ń do yín gbogbo ẹ̀yin tí ọkọ yín ní oko ńlá tẹ́ kì í mọ tẹ́ kì í gba oko yẹn mọ́ra gbogbo ẹ̀yin tí wọ́n disvirgin tẹ́ pé òbò sì máa ń ta yín ẹ ṣáà bá mi ṣe nǹkan tí mo sọ yìí kàn fi àìsí kàn fi lá òbò yín kàn bù sórí ẹ̀ kàn bu lubricant sórí ẹ̀ kàn wé àìsí mọ́nú aṣọ kàn wá gbé síbi kí ìtìpó ẹnu òbò yín wá wà ńbẹ̀ kàn wọ́n wá do yín pẹ̀lú ẹ̀ Olódùmarè o ẹ máa wá mi káàkiri ni tó bá tún wá fẹ́ pa ọkùnrin tó bá ti fi àìsí jẹ òbò ẹ kí wọ́n náà fi àìsí la okó ẹ̀ kí okó ẹ̀ tutù dáadáa kó tó wọnú òbò ẹ̀ sórí tútù tó kó ẹ̀ tutù yẹn àti warmness àti gbígbóná heat tó wà nínú òbò ẹ̀ tó wọ́n bá papọ̀ ìyẹn náà ń pè ní temperature play ìyẹn náà ń pè ní temperature play tó yẹ pé hot àti cold ó papọ̀ sínú òbò ẹ̀ okó tutù inú òbò náà rọra warm ìyẹn náà ń pè ní temperature play sórí gbogbo àwọn kíní tẹ̀ gbogbo àwọn sensation yẹn sensation bí ó ṣe hot àti bó ṣe cold yẹn ó máa stimulate àwọn neuroreceptors tó wà ní abẹ́ skin ní gbogbo ara látorí délẹ̀ ló ti máa feel ẹ̀ ṣé o mọ̀ pé tó bá fi ice tó bá jókòó síbi ice tó wà níbi ojú òbò ẹ bí wọ́n ṣe ń dùn ẹ tí wọ́n ń gba gbígbóná jáde bẹ́ẹ̀ náà ṣe máa gba tútù wọnú òbò ẹ ṣé o rí gbogbo àwọn sensation yẹn inú neuroreceptors tó wà lábẹ́ skin ẹ ló ti máa feel ẹ kò ń ṣe lórí òbò ẹnìkan o ní gbogbo ìrékèrékè ara ẹ tí kíríkọ orí ẹ ló ti máa feel ẹ mí àfẹ́ bọ́ wàá máa bẹ ọkùnrin yẹn ni ò ní jẹ́ kó lọ honestly gbogbo ẹ̀yin òbò ń ta mí òbò ń ta mí ẹ lọ try ẹ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ fẹ́ kí ní okó ńlá tẹ́ fẹ́ kí ìyàwó yín gbádùn ẹ àbí ẹ̀yin tí wọ́n ṣe disvirgin tẹ́ fi wí pé nítorí ẹ ṣe disvirgin wọn torí bẹ́ẹ̀ wọn ìyàwó yín ṣe ń pariwo yẹn kò fẹ́ kẹ́ máa dó wọn ẹ lọ máa lo ice fún wọn kẹ́ ẹ lọ máa ṣe nǹkan tó ń pè ní temperature play ẹ dó wọn mo ti sọ fún yín pé ẹ dó ìyàwó yín bí ẹni ń dó aṣẹ́wó ẹ dó wọn bí pé ní pé ẹ mọye tó ṣu wọn ẹ dó wọn ẹ má ṣàánú òbò wọn ẹ dó wọn nídò wípé mi ò ní dó mi mọ́ ẹ dó wọn nídò àbò ń ṣe èrè ní ṣé mi ló ń fi òbò ṣakọ sí ẹ dó wọn ẹ má ṣàánú wọn ẹ má pìtì òbò wọn ẹ dó wọn gidi kí wọ́n máa pariwo yé ìyá àláwù yá àyàsẹ ẹ dó wọn nídò aṣẹ́wó ẹ dó wọn débi wípé ẹ máa ṣe àdúrà fún wọn máa promise yín wípé mi ní dókò mi mọ́ láyé mi débi wípé fúnra wọn náà máa kà ẹ dó wọn díbi kí wọn máa kà bí ẹni tó jẹ èpo ọ̀bọ̀ ẹ dó wọn gidi ẹ dó wọn níwájú ẹ kókó bọ̀ wọn lẹ́nu pẹ̀lú ice ẹ fi ice dó wọn ẹ gbé sórí òbò wọn kẹ́ ẹ dó wọn pẹ̀lú lubricant àti ice dáadáa mo ti sọ fún yẹn ìwọ obìnrin tí ọkùnrin bá ń dóbò ẹ tí ò bá ti sọ fún ẹ wípé búra fún mi pé lòmí ò ní dó ẹ ó bú ẹ ò tí ì dùn débẹ̀ tọkùnrin bá wá ní kó búra fún pé lòmí ò ní dó ẹ kì í ṣe pé bóyá kò ní dóbò mí ń ta ó fẹ́ sì kí òbò ti ẹnìkan fúnra rẹ̀ ni torí pé ó gbádùn òbò yẹn ó dẹ̀ mọ̀ pé tẹ́lòmíì bá gbádùn ẹ̀bẹ̀ yẹn ó ṣeé ṣe kí wọ́n gbà ẹ̀ kò dẹ̀ fẹ́ kó lọ ó sì kí ara ẹ̀ ní ó selfish ni and again kò dẹ̀ mí pé kò ní dóbò mí ń ta á tún ka òbò ẹ mọ́ òbò èmi tó ń dó ń ta àbí kó fún òbò ẹ ṣe odidi òbò lé kó fi tìta ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ but ẹ lọ try eyes yìí fún ẹ̀yin tẹ́ máa tí òbò máa ń ta yín tó bá ń dó yín
fún ẹ̀yin tí wọ́n ṣe disvirgin jẹ́ pé ẹ̀ǹkan lọ́dún náà ń dó yín ìwọ ọkùnrin tó bá disvirgin obìnrin ó kéré jù máa dó wọn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ẹ dó wọn àdíkẹ́ dó wọn bí ẹ máa dó ìyàwó yín bí pé aṣẹ́wó lẹ̀ ń dó ni ẹ máa gbogbo style tẹ́wọ́ èrè tẹ́ ń ṣe ń ta ẹ ṣe fún ìyàwó yín ẹ fi kókó sí wọn lẹ́nu ẹ fi sí wọn níwò imú ẹ fi sí wọn níwò imú ẹ fi sí wọn lójú ẹ gbé sórí ọmú wọn fùrọ̀ nìkan ni mi fọwọ́ sí but ai má fọwọ́ sí fùrọ̀ kò mí pé okó lè dúró síbi àárín fùrọ̀ kò ṣe pé kẹ́ kìbọnú fùrọ̀ o kí ìdí kó gbé okó dúró kẹ́ jókòó kẹ́ fi eyes sí gbogbo bẹ̀ kó kí ẹ fi eyes sí gbogbo ìwò ìdí kẹ́ rìn mọ́ kẹ́ rìn lọ sókè òbò nígbà tẹ́ bá máa do báyìí ó ń dùn mí ó ro mí yẹn sweet pain ló máa ní because a máa hot a tún máa cold a máa feel ẹ bá ṣá ti mú eyes yẹn ẹ ti dì mọ́nú aṣọ báyìí ẹ bá wọn pé ẹ fẹ́ fi sókè òbò ẹ dì mọ́nú aṣọ báyìí ní kó jókòó lé kó gbé ibi ojú òbò kó jókòó lé sẹ́yìn kó máa tutù ní ibi furu a tún máa tutù lójú òbò kẹ́yìn wá máa do a máa lé àyà máa pa àwọn àlejò tó kó yín bá wọlé á lé àlejò òru jáde á fa àlejò tútù wọlé bó ṣe máa rí nìyẹn èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí sabarikolo.com máa ṣe show leni later iléeṣẹ́ Dynamite náà ilẹ̀ wọn ti wà o máa sọ̀rọ̀ lórí ẹ̀ leni ire o ẹ káàárọ̀.